Àpè bàbá wa àgbàlagbà oyè bá sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá bàbá wa Kola Olotu ẹlòmíì kan máa ń gbọ́lé ẹlòmíì kan máa ń Kola Olotu ọmọ Àdábánijà nílùú Ìbàdàn ilé Olúyọ̀lé ibi onígbé jàrí oníhun ọmọ ajẹgbẹjẹ karahun ọmọ afikarahun fọrihun Ìbàdàn májà tẹ fikara wájú lẹ́rú Ìbàdàn lu tabadadi níbẹ̀ kúrin yín máa wú àwọn ni wọ́n máa bá wa sọ̀rọ̀ nísìn nínú àwọn eré tí bàbá wa Dr. Sikiru Ayinde Barrister tí wọ́n ṣe last before the glorious exit nínú ẹ̀ ni bàbá ni wọ́n ṣe fún títí àwọn bàbá wa yìí wà àwọn fẹ́ káwọn náà kí wọ́n tẹ̀ fún wa ní bí ojú 5 minutes kí wọ́n sọ nípa táwọn náà lè sọ nípa bàbá wa ní Dr. Sikiru Ayinde Barrister. Daddy, you are highly welcome, sir. Ẹ jọ̀ọ́ bá mi ṣáwọn ní àtẹ́wọ́. Wow, my great brother Dr. IBRAHIM CHATTA. Wow, you are highly welcome. Èmi yìí lágbára bá mi ṣáwọn ní àtẹ́wọ́. Bàbá mi bá kọ́ ní àbùdálá rẹ̀. Bí mo ṣe pè yín lọ́mọ yín lákàlẹ̀ wọlé. Ọlọ́run máa ṣàánú wa dádì ẹ pẹ́ fún wa sà. Ake Ibrahim Chatta kó máa wọlé. Wọ́n ń gba aládùúrà fún Ibrahim Chatta pé bẹ́ẹ̀ni ṣe dáa tó ọ̀la rẹ̀ yóò dáa jù bẹ́ẹ̀ lọ. Alhaji Dr. Sikiru Ayinde Barrister wọ́n jẹ́ ẹni tí mo nífẹ̀ẹ́ sí púpọ̀. Ó sì fẹ́rẹ̀ jẹ́ pé nínú ìgbésí ayé mi pàtó tó wọ́n wà lọ́kàn mi ni pé ìjọ kan Dr. Sikiru Ayinde Barrister yóò play fún mi. Ó wá dijọ́ kan wọ́n wá sí Ìbàdàn lórí wọ́n wá ṣe show kan Ìbàdàn àwọn onífújì gbà wọ́n lálejò wọ́n á gbà wọ́n lálejò sínú ilé mi. Gbogbo tẹ́ ń gbọ́njọ́ yẹn tí sọ pé interview Alhaji Sikiru Ayinde yẹn nínú ilé mi láti ṣe láti record ẹ̀. Mo wá sọ fún wọn pé Alhaji àgbà mo ní mo nífẹ̀ẹ́ yín jù láyé. Mo ní ó sì máa ń wù mí bí kẹ́ ẹ play fún mi tàbí kẹ́ ẹ ṣàwò fún mi. Ẹjọ́ náà lọ́hùn èmi náà wá nẹ́tíwọ̀kì káàkiri ní o kò tí ì sówó. Alhaji wa wò ní wọ́n wá rẹ́rìn-ín wọ́n ló dé dá o àbúrò mi. Níjọ́ yìí à ń gbúrò Alhaji Barrister níta lókèèrè ni wọ́n tún súnmọ́ wa díẹ̀ sí njọ́ náà. Pọ́ọ̀sì tí wọ́n fà lọ́wọ́ báyìí irú pọ́ọ̀sì tí bàbá wa yìí fà lọ́wọ́ mo rò pé wọ́n jọ sàǹkó rẹ̀ ni wọ́n fà lọ́wọ́ báyìí owó ló kunú ẹ̀. Barrister bá dálẹ̀ njọ́ náà gbogbo ẹni tó wá pọn mí lé wa pátá ọ̀sẹ̀ tí ọ̀fọ̀ gbowó òun 1,000 òun 2,000 òun 500. Bàbá ṣe tán èmi tiẹ̀ múlẹ̀ kan tí mo mọ́nà ronka èmi àti ìyàwó mi wọ́n bá ka owó fara mi lè gbàgbé láyé wọ́n bá kó ẹgbẹ̀rún 10 fún mi wọ́n kẹ́gbẹ̀rún 10 fún ìyàwó mi náà máa ní excuse ṣe o ti lówó ju mi lọ ní ajẹ́ pé ìwọ ló máa fún mi lówó nìyẹn o ìwọ̀n lówó Barrister ń lé o mo ti sá gba 10,000 tí mo kó àpò nù níjọ́ náà wọ́n á sọ pé pẹ̀lú ògo Ọlọ́run wípé ẹ má bínú níta jẹ kọ́là ń ta àwọn kọ́sítọ́mà mi ni èyí ṣe bí ẹ̀yin rò ó sì ń wo kọ́sítọ́mà gidi kíláìntì tó lè jáwó ni o ọba pé ó ń bàràdà lásán wọn ò ní gbé
kọ́sítọ́mà dáadáa tí máa ń sanwó lélẹ̀. mo wá sọ fún ọ pé ó wù mí kẹ́ ẹ ṣe rẹ́kọ́ọ̀dù fún mi tàbí kẹ́ ẹ play fún mi, wọ́n ló sì ti di àṣẹ. Wọ́n ní pẹ̀lú òkú Ọlọ́run àtìlẹ́yìn ànábì mọ́ àsọ̀rọ̀ tá à ń sọ ọjọ́ náà àsọ̀rọ̀ ń kọ́ lẹ̀. Lẹ́yìn yẹn ó tó bí ọdún kan mo wá fẹ́ ṣe pati mo wá pè wọ́n, Alhaji ṣe é gbàgbé pé promise pé play fún mi. Mi ìgbàgbé ìgbà wo ló fẹ́ wá. Àbá sọ pé bàbá ẹ̀ ọba ní kábíyì máa mú mi bọ̀ ábẹ́ ẹ̀jẹ̀ ní àwọn alábàjọ débẹ̀. Ẹ ní fẹ́ dìde mọ́ nípa oríṣiríṣi ọ̀rọ̀ káfí kankan káfí kan. Alhaji àgbà gbà wá lálejò wọ́n tún fún àlọ́ gbà tó tá a tún bọ̀ tá a tún lọ Ìbàdàn. Ètò jẹ́ kàyéfì jù sí mi ni wípé Barrister ò béèrè owó kan tó láǹtí lọ́wọ́ mi, wọ́n kàn ní lọ sẹ́tù pẹ̀lú àbè pé ó mọ̀ pé èmi ò ń kó súnmẹ́ǹtì jọ wọ́n máa ń gba ní àbè ẹ lọ yanjú ẹ̀ èlò àní ẹ̀sìn máa bè tiẹ̀ bí ẹ̀ bá ràn lẹ́yìn yọ ọ̀pọ̀n lá. Alhaji Olotu bàbá rí 750 ó wà parí instrument yẹn o mọ̀ ní instrument kẹ́ni àbí lọ kó instrument àjíkẹ́lẹ́ Alhaji òní play lórí instrument ọ̀sán da gbogbo ẹ̀ mọ́ra wọn ọ̀dà èlò ni mú wá ọba ní lọ tọ́jú 500 ní a lọ a bá wọn tí à ń dájọ́ lọ́dọ̀ wọn sọ̀rọ̀ asáàrí owó yá bá kó fún abè náà mo kó fún jẹ́njẹ́ yóò gbé kó lọ wọ́n ti lọ àrèǹdì ẹ̀ bẹ́ẹ̀ ni Barrister ń pè mí ẹ kú múra o bí n bá pè wọ́n ní tí mo kọ́kọ́ ṣẹ́rìsì lára Alhaji Barrister ni pé wọ́n ní memory àti intelligence tó high because kéèyàn pé èèyàn èmi gan tí mo sọ pé wọ́n kọ́ ọmọ béèrè ta nìyẹn ń gbà mí àwọn ò ní béèrè SK báwo ni ẹ kú múra o ọba kò díẹ̀ tí a ṣe pati àbè tó gbowó lọ́ọ̀mí náà ló mú ròyìn wá ó fẹ́rẹ̀ Alhaji díẹ̀ o mo ní mo dáràn ó fẹ́rẹ̀ Alhaji díẹ̀ o mi ìrùkọ́ Alhaji wà lè play yẹn o play wo lọ sọ gbá báyìí mo ní appearance Alhaji tí mò ń fẹ́ fún eré ọ̀dọ̀ mi kì í ṣe pé kí wọ́n wá gbára sánlẹ̀ mo ní Saheed Òṣùpá wà àwọn eléré báyìí wà eléré bíi 5 ti wà nílẹ̀ ṣùgbọ́n kí ìlérí Ọlọ́run ó lè bá a ṣe pé mo pe Barrister rí jẹ̀rẹ́ntọ̀ gbèsè rẹ̀ lè já lè mọ̀ gbádùn ara wa báyìí. mo bá ní bí nǹkan bá rí báyìí ó yẹ kí n lọ yọjú sí Alhaji bó ṣe rẹ̀ wọ́n yìí wọ́n sọ pé torí play mi mo fi wá o Alhaji mo gbọ́kọ́ rẹ̀ yìí ni Ọlọ́run ó jẹ́ mi yóò mú ẹ pẹ́ fún wa kankan ó rẹra díẹ̀ mo tiẹ̀ fẹ́ travel out báyìí mo fẹ́ travel mo ní ẹ fẹ́ travel sí lẹ́yìn play wa ní àbíbò ìyẹn náà ni mo ń ro ẹsike ó máa ń bà mí lẹ́rù láti ṣe àlùkáwà ní fún yàn àlùkáwà ní ẹ̀rọ Ọlọ́run lágbára Ọlọ́run máa pí ẹ tí n bá dẹ̀ ti play tán kò bá ṣe ọjọ́ kejì ọjọ́ kẹta màá máa lọ sí lóyìnbó ọkàn mi wá balẹ̀ mo ní ara yín ti yá nǹkan kan ò ní í ṣe yín ẹsikẹ́sà nǹkan kan ò ní í ṣe yín eré ní àwàdà ní mọ̀ọ́yà àpàwọn afá mi ẹ mọ̀ fàtẹ́ sí bí yòó nǹkan kan ọ̀gbọ́dọ̀ má là jẹ́ àgbà ọ ní à ń ṣàdúrà ọba dìbí mo ti waste time mi so sorry about that àmọ̀ sọ òkú lọ́jọ́ iwájú ẹ dákun tọ́ wọ́n ní kí n tẹ̀síwájú lọ́jọ́ play bá dé lóòótọ́ Alhaji dẹ̀ wá wọ́n dẹ̀ kọrin wọ́n dẹ̀ ṣe dáadáa ètò bà mí lọ́kàn jẹ́ ju ẹ̀ mọ́
ẹnìkan láìkí Alhaji Dr. Sikiru Ayinde Barrister bí ojú afọ́jú lonítọ̀ kò rí wọn rí. Láti ìgbà tó ti wà nínú igbó aṣẹ́gìtà kí ẹ tó fọ́ lójú kọ́ lọ́mọ ṣẹ́gi inú igbó kọ́ máa tà kọ́ máa fi jẹun. Ẹni pé kí ni ẹ lágbára láti gbà yẹn kì í gbórin ní ìjú Barrister lọ. Ó wá ń rò lẹ́mìí rẹ̀ pé bọ́lọ̀ bá jókòó déèyàn láyé òun mọ Barrister. Mo ní èrò kan náà ní jẹun ń bẹ nínú àwa méjèèjì. Ọlọ́run ti mú àlá tèmi wá sí ìmúṣẹ o. Èmi ni wọ́n pè Barrister, mo ti pè o. Ṣùgbọ́n ọjọ́ tí ọba méjì Barrister tẹ́ ẹ̀ bá jọ sọ̀rọ̀ ìwọ wà ń gbélé jọ náà. Ó tọ̀ ti di wòlíì ńlá, ó ti dolókìkí mọ́tò ní yàrá lọ́wọ́ pè mí. Ó ní mọ́tò tó ń gbé Fálàdé Àgbàna tó ń èsè lálejò ìjọba wa. Wọ́n kò nítọ̀ ní Prophet MUYIDEEN KASALI tí a lẹ́dà. Mo ní wọ́n surprise bàbá yìí. Bá ní Alhaji à ń lọ ọ̀dọ̀ MUYIDEEN KASALI o lórí òkè o. Àwọn ní kò sí problem. Wọ́n ló láìkì yín gan. Wọ́n ní wọ́n bá gbé fóònù fún lo náà bá kẹnu bọ̀. Lọ́ba bẹ̀rẹ̀ sí ní kọ́ ní ó tẹ̀lé afọ́jú ni mo ní ojú ń dùn wọn. Wọ́n ní àádé bẹ́ẹ̀. Ọba ní tọ́ba di lọ́la kí n wá wọn mẹ́nìkan tó gbé wọn lọ. Ìyẹn dẹ̀ tí ó ti múlé kan tí ọmọ náà roka pé tọ́ba di láàárọ̀ la ọmọ gba Barrister lálejò. Ọdá gbogbo èèyàn dó ọdọ́gbọ́dásọ jí tí ń ṣe ọdá tó pé wọ́n bò ń gbàdúrà fẹ́ nìkan. Aago 10, aago 12, aago 3 kí fóònù Alhaji tó lọ tó aago 4 àbọ̀. Ẹ̀sìké ń bolo wa mo ní mo wà ń lé sáà mo ti ń pè látàárọ̀ sorry mo sún ní mo bá lọ bá wọn Kakanfò mo ṣe dé ọ̀yà ẹ̀já lọ. Alhaji ní wisdom gan o wọn láti sọ pé ẹ tá a sá lọ bá ọ̀nà yẹn jẹ ẹja pé náà mi mọ̀ bí wọ́n ṣe mọ̀ pé a pè a bá pè ẹni yẹn lọ gararara àgbọ̀ fáwọ̀ Alhaji ní ó dàbí pé inú mọ́tò ló wà o mo ń gbọ́ tí sẹ́yìn mọ́tò nù. Ìyẹn dẹ̀ máa ń lo pílọ́ọ̀tì ọlọ́pàá. Ó lóun ti fẹ́ wọ Èkó báyìí, ó lóun ná pọ́mẹ́ǹtì ní Àbújá lálẹ́ yìí, ó lóun lọ mú fúláìtì mi, ó lóun ti ń retí látàárọ̀. Ọ̀dà ẹja fi sí òun ọ̀dẹ títí next week tó ń bá ti dé ìjọ tó jọ́ Alhaji bá fẹ́ lò kí wọ́n máa bọ̀. Alhaji wa ní Alhaji dẹ̀ ṣàdúrà fún dáadáa. Ìtọ́wá jámiláyà jù tí mo fi ń rò pé màláíkà Ọlọ́run ní Barrister ní tọ́lọ́run bá kọ́ lẹ́ẹ̀kan a máa pàdé. Ó ń dùn èmi lọ́kàn torí tí mo ti rí ṣùgbọ́n mi fẹ́ bẹ́ fún bàbá pé káà wà nílẹ̀ tó fẹ́ gbé fún yín tí a lè da mọ́tò ní ó fi ṣe yín lálejò pé kó lè bá àjọjú kọjá bí surprise. Bí wọ́n ṣe play ìtàn gẹ́rẹ́ báyìí ẹ̀sìn kìí ẹkún náwó ọjọ́ Ọlọ́run wà pẹ̀lú ẹ̀ o. Nǹkan kan tí mo rí pẹ̀lú Alhaji Sikiru Ayinde Barrister ni pé níjọ́ tí mo pe Barrister wà láì súnmọ́bí láì làṣíláwà mò ń wá nẹ́tíwọ̀kù káàkiri ni mi ò tí ì rí. Ẹ mọ̀ kéèyàn máa tó owó jọ mọ́ra wọn, owó tá a kó fún abẹ́ pé owó súnmẹ́ǹtì adá mọ́ra wọn kélékèlé Ọlọ́run sì jó. Ṣùgbọ́n Ọlọ́run mú àlá mi ṣẹ. Láti gbà tí Barrister ti wá play tí wọ́n nawọ́ mi ókè báyìí tí wọ́n kọrin àtijọ́ ẹ̀mí ìràwọ̀n owó mọ́. Mi ò ní owó púpọ̀ ẹ má fi mí gbọ́ bẹ́ẹ̀ tí mo change kúrò ní level tálákà èmi náà bọ́ sáré àárín àwọn bọ̀rọ̀ kìíní. Màá ní Alhaji pípé rẹ̀ kẹ̀kẹ́ sí ìjọba bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ dé pé ó dàbí pé mùíbà kan bẹ lára rẹ̀ tí màá ṣiṣẹ́. Mùjísà Ọlọ́run tí màá kọ́kọ́ rí ẹ̀mọ́ mi gba èèyàn ò tí ì bá mi ṣe business transaction níjọ́ mo ti ń ṣe fíìmù kéèyàn kó 2 million fún mi lódìdí lẹ́ẹ̀kan náà kò ṣẹlẹ̀ rí. Wọ́n máa fún mi 500 cooperative fún mi 1 million rí. Ó lè wá lọ to the tune of bíi 8 million 7 million tí fíìmù bá ń tà tí ń tà o ṣùgbọ́n kí wọ́n kó 2 million fún mi kò ṣẹlẹ̀ rí. Amúrẹ́rún CD tí Alhaji àgbà tí wọ́n yà pẹ̀lú mi níbi bẹ́ẹ̀dẹ̀ yẹn a bá mú pé káàtì ẹ̀ mọ́ fi wá nẹ́tíwọ̀kì káàkiri lálábà
lẹ́nìkan ní kò wọ́n mú yín lọ sẹ́fóònù nìkan ní wọ́n fún ọ wọ́n pe bọ̀bọ̀ yẹn ní Albazit ó máa ń wà lẹ́yìn Saheed Òṣùpá lọ́ba kún wa dé Alábà pé àdé ọ̀dọ̀ Golden Point báyìí Golden Point bá wò pé Albazit you said that's Alhaji dey that's Alhaji Ayinde only not Wasiu Ayinde o I mean Barrister I have plenty Wasiu Ayinde I have plenty other musicians tó lọ́wọ́ lọ́ba yíjú sí ní bá ń bá yẹn negotiate pé èló ni kò wọ́n fún ṣé kò wọ́n ra ṣe ìtàn ní ìyẹn kan ṣẹ́jú sí mi ní ìṣẹ́jú ìpéjọ́ náà tó bá lò wọ́n ra 500,000 yìí sáré gbà èyí bá ní rárá o Alhaji collected more than 5 million before he play now. mo ní wọ́n lọ ẹ́sítàkà fún láìpẹ́ bó ń bàbá tí ò kó lọ́ọ̀ mi. lálẹ́ ẹjọ́ náà wà láyé tàláyé súnmọ́bì láyé làzíláwà ọjọ́ pé mo bá àyàn ní business transaction lọ́kọ́kọ́ fún mi ní chẹ́ẹ̀kì 2.2 million. wà láyé tàláyé mo fi kábà ọlọ́run kúrò àwọn tí lọ mọ́kànlẹ́ ẹ̀mẹ́wàá lẹ́yìn ìgbà náà ó sì fún mi ní chẹ́ẹ̀kì 2.2 million. First Bank máa ń wò pé ṣé àbírọ́ ni mo lé mi ò ní fi master alẹ̀ gbówó yìí ọba túrò àrà ẹni ọmọdé ní ṣe ní oníwàásù àǹdí a máa gba 14 million lọ́rẹ̀ mo ní ẹjẹ́ mi náà gbélé iná kí n wò ó ẹ tá a jọ lọ kí ló fún ìwọ náà tí wàá bá mi lé láàárọ̀ ọ̀la àárọ̀ kùtù mo ti máa sọ wọ̀ ìwọ̀n òsì dòmé lágbà náà mo ti sáré jí pápápá mo ti wẹ̀ ẹ̀tọ́ náà fẹ́ gbowó náà jíde bíi 7:38 kókókókókókó ọ̀yá báńkì ti sílẹ̀kùn ẹja lọ àbágbọ̀nà báńkì lọ wà láàyè tàláyè súnmọ́bì láì aràn máa sọ́jà ọjà sì rán ní ilé mo ní tú orí rẹ̀ yìí ẹ̀yin tẹ́ ẹjọ́ ní kò kárí lẹ́ẹ̀pin ẹ ṣàjẹ́ ìtọ́jú dídì sáàtò rówó gbà lẹ́yìn ilé oníta ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní mo ní ìwọ náà wà rí fíìmù wò ní bá lọ wájú mo sì lọ ju 2 million sákàtì mi nù wọ lọ́n jọjà ìyọ́ta ọ̀ má bàa lójú tàlájì àgbà o torí pé ẹni torí ó kọ Barrister ló fi rà nígbà tí ó rà ọ̀kọ̀ọ̀kan gbé tàlájì jáde ó ní dá tàlájì no problem about him ó ní dẹ̀nà that well see man that Buhari Musa make I drop am before e too late ọba ṣe Buhari Musa ó di gbọ̀ngàn ìyẹn lọ 50-something-thousand wọ́n gbé yíká ẹgbẹ́lẹ́lẹ́ ìyẹn wọ bí 100,000 àpò ló ti wá dọ̀bẹ̀ tọ́mà ju Alhaji àti Saheed Òṣùpá sí báyìí ìlú fàyà èmi náà kò ní wọ́n sọ fún mi mọ́ gbogbo bí mo bá ń dé báyìí lálálẹ́ wọ́n ń plé ẹ̀ káàkiri màá pè mo ní àdéhùn ò rí bí àṣesọ́tẹ́lẹ̀ mọ́ ó ní mo ti lówó lẹ̀ kí n máa bọ̀ bá tún padà lọ èmi àti Barrister ó tún di owó tó tówó fún mi ṣé irú ẹni yẹn nìyẹn wà gbàgbé wéètì Alhaji àgbà kò sí onífújì tá a fẹ́ fi wé orin Alhaji àgbà kò sí ẹni tá a fẹ́ fi wé Ọlọ́run sì fún wọn ní iyì wọ́n rí lò Ọlọ́run fún wọn ní ayé wọ́n ráyé lò wọ́n ráyé wá Ọlọ́run jáwa náà ráyé lò èyí ṣe tí mò ń gbàdúrà fún àbúrò mi tí ó wọlé lẹ́ẹ̀kan nítorí wípé ẹ̀wòye onítíátà tálàájì máa ń promote nígbà ayé wọn àwa rí òun wá yọjú ẹ bá fẹ́ kẹ́yìn wọn dáa yóò mọ èmi bẹ́ẹ̀ mi ṣe wà yìí mo máa ń ṣe kankan o tí mo bá rí èèyàn gidi kan tó fẹ́ ṣe kankan bóyá artist ni abẹ́nìkan màá múra màá kó wá kó màá lọ ọbẹ̀ wọn ò gbọ́dọ̀ lé mi padà wọ́n pe ó sì pè mí ṣùgbọ́n mo gbọ́ o mo jókòó mo máa ń ṣe bẹ́ẹ̀ Ọlọ́run sì ń wò jókòó Ọlọ́run wò ó fi dá mi lẹ́jọ́ Ọlọ́run wò ìwà oníkálukú yóò fi dá lẹ́jọ́ ìwà Alhaji Sikiru Ayinde Barrister kálómi bá kú láfíà oṣù mẹ́ta ẹ̀ lérẹ́ yẹ mọ́ bọ́ bá tún dogun ọdún lónìí tí wọ́n bá dákọ̀ Barrister àbíjọ́ tí wọ́n bá gbọ́ music ti jẹ́ fújì mọ́ ó kọ Barrister ò lè parẹ́. Níjọ́ tí mo ṣe interview tí mo ṣe yẹn ló dùn mí jù diplomacy ọ̀pọ̀ jù fàlàjì
kò sí tí n fi ti wọn Alhaji wọn lẹ́yìn kẹ́ ẹ̀ dá fújì ilẹ̀ ó ní sòrò mo sì máa ń pè tán fújì ìwọ tó gbọ́ ọlọ́run jẹ́ olè gbọ́ àwọn tá a ṣe fún ọlọ́ àfi bí àbàgbọ́ lọ́la ló kù wọ́n ní tásìkò bá tó àwọn àwa mọ tọ́lọ́run fi ṣe bóyá wọ́n gba bí rẹ́kọ́ọ̀dù yẹn kọsẹ̀ lọ́dọ̀ ọlọ́ọ̀ni bóyá wọ́n sọ pé mi ní ọlá fújì èmi mọ dá fújì ní bóyá yìí lọ́nà owó pé gbogbo iṣẹ́ dáadáa tó ṣe ìmọ̀dálù ọláyà ó sì máa ń jẹ́ bàlójẹ́ ọkàn fún mi pé eré mi làlájì sí Àyìndé ṣe káyìn wà láì wọn ò ṣeré mi ìle wọ́n sì lọ ìlú Èkó bẹ́ẹ̀ cd yẹn wà lọ́ọ̀ mi mo tún fẹ́ tún jọ lẹ́nujọ́ mẹ́ta yìí àtúntì rẹ nìkan tó tún fẹ́ sáré mọ́ bó ṣe wọ́n èyí tó gbà sí ìdí díẹ̀ lọ́wọ́ rẹ̀ Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. ẹ bá mi ṣáádádì ní àtẹ́wọ́.